Àwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn òṣìṣẹ́ wọn ni wọ́n pa Òkìkí o. Àwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn òṣìṣẹ́ wọn ni wọ́n pa Òkìkí o. Àwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn òṣìṣẹ́ wọn ni wọ́n pa Òkìkí o. Àwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn òṣìṣẹ́ wọn ni wọ́n pa Òkìkí. Bó o ní ó ṣe rí lára yín kí wọ́n lẹ́ńtẹ́ ẹjọ́ sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú méjì sí ìsìn kí wọ́n ló ti ṣe ìjàmbá mọ́tò ti mẹ́mí ẹ̀ lọ látàrí àìṣe dáadáa àwọn ìjọba wa. Ẹ̀yin olólùfẹ́ mi, a ní pàdánù ọmọ wa, a ní pàdánù aya wa, a ní pàdánù gbogbo àwọn mọ̀lẹ́bí wa látàrí àìṣedéédé àwọn ìjọba wa. Ẹ sàmì àdúrà kẹ́ ẹ share fídíò yìí. Nǹkan ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà o. Òṣèré orí ìtàgé ilẹ̀ wọ̀nyí Ọláyíwọlá Al-Maroof eyín tí gbogbo wa mọ̀ sí Àjàǹbàdàn ó mọ̀ ti tú àwọn àṣírí ńlá kan àṣírí táwọn èèyàn ò mọ̀ nípa kú òṣèré orí ìtàgé ẹgbẹ́ rẹ̀ eyín Adésínà Òkìkíọlá ọ̀sìn tí gbogbo àwọn èèyàn náà mọ̀ sí Jàmólì eléyìí tó kú látàrí ìjàmbá mọ́tò. Ó máa ti tàn mọ́lẹ̀ sáwọn nǹkan kan tí ò yé wa. Ẹ̀yin náà gbọ́ àwọn àṣírí ńlá tó tú play fídíò Àjàǹbàdàn fún yín. Ẹ̀yin náà mọ̀ pé kó tó di pé ṣẹlẹ̀ náà ṣẹlẹ̀ Àjàǹbàdàn àti Adésínà Òkìkíọlá ni wọ́n jọ lọ sí ibi wẹ̀jẹwẹ̀mu èèyàn lọ́jọ́ Sátọ̀dé kó tó di pé ńgbà tí ń padà lọ sílùú Èkó ní ìṣẹ̀lẹ̀ aburú yìí ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n kí wàá ló dé tí Àjàǹbàdàn fi ní àwọn òṣìṣẹ́ Ọ̀yọ́ state àwọn ni wọ́n pa olóògbé. Kí n tó wá ṣàlàyé àwọn kankan fún yín nípa ikú rẹ̀ ẹ já gbọ́n tí Àjàǹbàdàn gangan torí pé wọ́n jọ wà ńgbà náà ni ẹ já gbọ́n tó sọ mọ́ ń bọ̀ ẹ má yìí lọ ibi kankan ẹ subscribe. Àwọn ọmọ wa wọn ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ wọn ò ní rìn níjọ́ tẹ̀bí ń pọ̀nà ó lágbára ikú. Ìdí tí mo fi wá ní àwọn ẹ̀ṣọ́ kan wà tí wọ́n ń ṣiṣẹ́ sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn ni wọ́n ṣokùnfà kú Òkìkí rí pé nínú rìpọ́ọ̀tù tá a gbọ́ akókó fojú kan mọ́tò sọ́wọ́ mọ́tò sọ́ọ̀lẹ̀ èmi yìí jiyàn bí wọ́n bá lókìkí wọ sọ́ọ̀lẹ̀ gbogbo ìgbà tó kìkì máa ń sọ́fà tí ń sọ̀rọ̀ sọ́ọ̀lẹ̀ ní ọwọ́ ńlọmọ aláàbí sí mo ṣe tètè gbàdúrà mọ́tò fún owó mọ́tò sọ́ọ̀lẹ̀ yìí ìrìn àjò okú tó pa Òkìkí ìrìn àjò 2 minutes péré náà ni kò tó ṣẹ́jú méjì ìrìn àjò tí Òkìkí fi rìn nínú mọ́tò síbi tí ó ti sàlábàpàdé ikú ẹ̀ kò tó ṣẹ́jú méjì àbí ẹ bá mi wò láti general gas general gas lábẹ́ bridge kéèyàn sì drive kò dé radio station Oríyọmí Hamzat Àgídìgbò kò débẹ̀ accident yẹn fi ṣẹlẹ̀ kí wọ́n á lè ṣe kí n sọ bẹ́ẹ̀ mọ́tò kan bàjẹ́ bẹ́ẹ̀ mọ́tò lẹ̀ kì í ṣe pé jọ̀yàn ló bàjẹ́ bí mo ṣe gbọ́ wọ́n sì fi lẹ̀ ṣẹ́bà ọ̀nà mọ́tò tó Kìkì wà nínú ẹ̀ Òkìkí ló jókòó wájú mọ́tò yẹn ò fa téèkì mọ́tò ó dẹ̀ ó nọ́mà díẹ̀ oye lórí àbámọ̀ kò sí driver yẹn wà ó wọ́n fa téèkì ní ẹ̀mọ́ pé kó ya mọ́tò yẹn lẹ̀ yọ lọ lè ṣe alábàpàdé mọ́tò lẹ̀ tó wà bẹ́ẹ̀ gbogbo àwọn òṣìṣẹ́ yẹn wà express ó dẹ̀ fi ní ọjọ́ kejì láfíà accident yẹn lẹ́sẹ̀ wá gbé mọ́tò yẹn kúrò bẹ́ẹ̀ mọ́tò yẹn ní ẹ̀ lọ rí kọlù àwọn wọ́n ṣe ń sábàbí àmọ̀ pé kádàrá máa ń kó Ọlọ́run dẹ̀ ní ń pààyàn àbí kú ní ń pààyàn. tí wọ́n bá sọ pé may Nigeria never happen to you àsí àdúrà ńlá ni ọ̀nà tí Nàìjíríà fi ń ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ wo ọ̀nà tí Nàìjíríà padà fi ṣẹlẹ̀ sí òṣèré orí ìtàgé wa èèyàn Adésínà Òkìkíọlá láàrin ìṣẹ́jú àáyá láàrin ìṣẹ́jú méjì ló padà papòdé ikú òjijì látàrí ìwà kò kàn mí ìwà péjọba wa ọ̀dà ìwà péjọba wa òṣìṣẹ́ ilẹ̀ akólẹ̀ bàjẹ́ sójú pópó láti bí ijọ́ mẹ́ta ijọ́ mẹ́rin wọ́n sì fi bẹ́ẹ̀ níbi tó jẹ́ pé ọ̀nà highway ni tó jẹ́ pé tí mọ́tò méjì bá ń bọ̀ tí ìtọ́ wà lẹ́yìn ẹ̀ ẹ mọ̀ pé tí mọ́tò méjì bá ń lọ lọ́nà highway tí ìtọ́ wà lẹ́yìn ẹ̀ lè mọ̀ rí ti ń bẹ ní iwájú tó bá overtake ó ṣeé ṣe kó padà lọ pàdé ọkọ̀ míì tí wọ́n bá páàkì sílẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ nù wọ́n lọ kó akólẹ̀ náà gẹ́gẹ́ bí Àjàǹbàdàn bó ṣe ṣàlàyé ẹ sì mọ̀ yìí pé ẹ rí i pé n tó sọ ọpọlọ wà ń bẹ ẹ wàá tún mọ tó ṣẹlẹ̀ ni pé
lẹ́yìn ìgbà tí ìjàmbá burú tó ti mú ẹ̀mí Adésínà Òkìkíọlá lọ. Lẹ́yìn ìgbà náà làwọn òṣìṣẹ́ tí wọ́n mójútó mọ́tò náà ní ẹ wá ṣẹ̀ṣẹ̀ lọ gbé kúrò lójú ọ̀nà. Gbọ́ mi yé, ọkọ̀ náà ti wà ńbẹ̀ láti bí ijọ́ méjì, ijọ́ mẹ́ta, ijọ́ mẹ́rin tí wọn ò rí sí i. Lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ láabi tó jẹ́ pé ó ti mú ẹ̀mí èèyàn lọ, wá mọ́ tó wá tún ṣẹlẹ̀ ni pé ó ṣeé ṣe kẹ́rí ìjàmbá ó ti máa ṣẹlẹ̀ ńbẹ̀, ṣùgbọ́n látàrí pé àwọn tó bá ṣẹlẹ̀ sí wọ́n lè má jẹ́ gbajúgbajà. Ṣé bí tí ó jẹ́ gbajúgbajà tó tàn káàkiri níkànnì ayélujára la rí, àwọn tí yóò ti ṣẹlẹ̀ táwa gan ò rí ńkọ́, tàbí àwọn nǹkan míì tí ó tún ti ṣẹlẹ̀. Irú orílẹ̀-èdè wo la wá bára wa yìí? Bandit ń ṣe tiẹ̀ lọ́tùn lósì, àwọn ìjọba wa náà yìí tó tún yẹ wọ́n mójútó, wọn ò mójútó. Ẹ̀yin abiyamọ ayé, mo sọ mo ní Ọlọ́run ọba ò ní já rìn níjọ́ tẹ́bi ń pọ̀nà, Ọlọ́run ò sì ní jẹ́ kí Nàìjíríà kó ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa lọ́nà tá a lérò. Ǹjẹ́ lẹ jẹ́ mọ̀ pé àwọn tí wọ́n kó eyín l'Ógbómọ̀ṣọ́ wọn ò tí ì dé tí bá a ṣe ń sọ̀rọ̀ yìí o. Gbogbo ìròyìn tẹ́ ẹ bá ń rí pé wọ́n ti dé, ìròyìn òfégè ni o. Ibẹ̀ nǹkan ń lọ. Ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ mi, ẹ dákun ẹ bá mi share fídíò yìí kó kanra lé kó kanra oko. Tẹ́ ẹ bá ti share ẹ̀ tán, ẹ wá lọ sábàlá àríwísí. Ẹ dákun, ọ̀nà wo lẹ̀yin lérò pé a lè gbà lórílẹ̀-èdè yìí tí gbogbo orú àwọn nǹkan báyìí fi lè dẹ́kun? Torí pé kò yá dákẹ́ o. Wọ́n ní oyè tó kanra àwò ó ń bọ̀ wá kanra ẹ̀dẹ̀ o. Tí èèyàn bá ń wò pé kò tíì ṣẹlẹ̀ sí mi, kò tíì ṣẹlẹ̀ sí mi, ká rántí ìjọ́ tí ó ṣẹlẹ̀ sí ẹni tí ó ṣẹlẹ̀ sí, tí ó mọ̀ wá ńkọ́, tàbí tí ó tiẹ̀ ṣẹlẹ̀ sí kan lára àwọn ẹbí wa náà ńkọ́. Ẹ má jẹ́ á wòran o. Tí a bá ti rírò àwọn fọ́nrán báyìí, ẹ jẹ́ á máa share káàkiri. Kódà àwọn aláṣẹ wa káwọn náà mọ̀ pé ibi tí òǹkàlùkù tó bá ti yẹ kó ṣiṣẹ́ rẹ̀ bí iṣẹ́, kó má lọ máa fa gbẹ́mi sí omi òtó. Ẹ wò láàrin ìṣẹ́jú méjì péré ní ìṣẹ̀lẹ̀ láabi ló fi ṣẹlẹ̀ látàrí pé àwọn tó yẹ wọn ó ṣiṣẹ́ wọn ò ṣe bí iṣẹ́. Ẹ bọ́ sí abala àríwísí èèyàn ní comment section. Ẹ tẹ RIP Òkìkí, RIP Òkìkí, tá fi bá àwọn fámìlì olóògbé kàbẹ̀ fà wọ́n kẹ́dùn. Wọ́n ti sin olóògbé lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ láabi náà ṣẹlẹ̀. Ó dùn wá torí pé kò yẹ kí irú nǹkan báyìí kó máa ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè tí ó kún fún oyin àti wàrà. Káwa tún sọ pé ibẹ̀ náà ni a tún ń rí àwọn òṣìṣẹ́ kan tí wọn ò ní máa ṣiṣẹ́ wọn bí iṣẹ́ débi pé yóò wá jẹ́ kí ìṣẹ̀lẹ̀ láabi máa ṣẹlẹ̀. Nàìjíríà ó lágbára o. Ẹ share fídíò yìí kó kanra lé kó kanra oko. Ẹ dákun ẹ share fídíò yìí kó kan gbogbo àwọn aláṣẹ wa kí wọ́n mọ̀ pé n tó bá kàn wọ́n káwọn náà máa ṣe.